ìṣẹ́jú mélòó lẹ́ni ká fún wọn ẹ̀yin lẹ sọ bẹ́ẹ̀ o 5 minutes. àfọwọ́ alifalaki magnetisu. bá mi gbé èmi àti bàbá wa magnetisu kò ní bàjẹ́ fún àlùfáà wa wọlé àpọ́lé anabi Muhammad. tó ti gbé wọ́n ní kẹ́ palu wọ́n ní ẹ palu. الفلكي عبد اللطيف مذللا إليك عزيز ما يشاء ويعين القادري أبقاكم الله. gbogbo ẹni Ọlọ́run bá ń bẹ lára rẹ̀ láàyè yìí bá mi pariwo sallallahu alayhi wa sallam. sallallahu alayhi wa sallam. ìwọ tó bá mọ̀ wípé o lè appreciate oore tọ́lọ́run ọba mi ṣe tó dẹ̀ mọ̀ wípé níjòkó tó jókòó wọn Ọlọ́run bẹ lára rẹ̀ tó dẹ̀ fẹ́ máa appreciate ẹ̀ láti máa yòǹbó Ọlọ́run dákun bá ń pariwo Allahu akbar. Allahu akbar la shabiha bimithlihi. mo kí Ọlọ́run ọba àgbàlagbà. Allahu akbar. ọba tó dá súná ara rẹ̀ ṣe kò sẹ́ni gbowó kò ní Ọlọ́run tó fi sọ̀rọ̀ rẹ̀ lọ́lọ́run o. tí wọ́n náà bá wà mọ̀ pé Ọlọ́run ọba mi tóbi nú ayé rẹ̀ dákun bá ń pariwo Allahu akbar. Allahu akbar. mo kí ìkàlẹ̀ gbogbo àwọn àgbàlagbà àwọn ìkànnú ayé àwọn àfa tó bá pọ́sibù tí wọ́n bá láfa lágbolé yín àwọn àfa àtàwa ní lágbolé wa ni wọ́n jòkó yìí. idha rumtal uluma bigayri shaykhin. Al-Qadiri mo kí gbogbo àwọn ìkàn tọ́lọ́wọ́n bá mi kí. dalaltani siratil mustaqim. báwo ni ajé túmọ̀ bí mo fọlọ́run kí yín mo fà nẹ́bì kí yín gbogbo ohun tí ẹ̀dá fi máa ń nọ́ọ̀kì inú ayé Ọlọ́run níjẹ́ nọ́ọ̀kì. Amina. mo kí báwo mi Agbasiru Maktub. Damallahu hayatahu. inú mi máa ń dùn pọ̀ tí bàbá àwúyé bá ń plé orin yín ìmọ̀ ń gbádùn rẹ̀ pọ̀ gan-an Damallahu hayatahu. níbi tó ti dára dé Ọlọ́run níjẹ́ ó bàjẹ́. Àmín. mo kí bàbá wa fàgbà. Damallahu hayatahu. ká ń pọ̀ Ọlọ́run Damallahu hayatahu. Ọlọ́run ní bá dáadáa náà jẹ́. Àmín. mo kí bàbá wa àwúyé àgbà. Damallahu hayatahu. èyí tó ti dà kò ní bàjẹ́ dákun nítorí ìjọba àsìkò. Àmín. mo kí bàbá wa Sirajuddin Kewulere. Damallahu hayatahu. mo kí ẹ̀yin bàbá wa ẹ̀yin abiyamọ tòótọ́ wípé asalaamu alaykum wa rahmatulahi wa barakatuhu. Wa alaykum assalam wa rahmatulahi wa barakatuhu. Al-Qadiri nítorí ìjọba àsìkò bámi àgbà àṣeyìn Suleiman Oṣìòyẹmí. Innahu min Sulaymana. kò sí ohun tó lè fi rin bámi àgbà Oṣìòyẹmí kàkíjú kó lu àdàbí. Innahu min Sulaymana. àfẹ́ ẹlẹ́kọ̀ọ́ kan wọ́n máa ń pè ní rọ́pù sẹ́fì wal qalam. bámi àwíyé ọ̀rọ̀ tí mo fẹ́ wí yìí mo fẹ́ fi kí iṣẹ́ Ọlọ́run tí Ọlọ́run ní kí bámi àgbà Sheikh Suleiman kún fáyà kúnnù kí wọ́n rí jẹ́ ni o. gbogbo ìwọ tó bá fẹ́ tó ṣì bá ń pariwo sallallahu alayhi wa sallam. Damallahu hayatahu. mo kí ẹ̀gbọ́n mi àgbà ni Sheikh Lam afa Aziz Ọlọ́run níjẹ́ ó bàjẹ́. Àmín. afa ẹlẹ́kọ̀ọ́ yìí afa Barudi lórúkọ wọn. ó ń wí ọ̀rọ̀ tiẹ̀ bọ̀ ó ní wọ́n àṣẹ́dù yẹ́lẹ́kọ́lì fàtà. وأشد ما يلقى الفتى في داره. wọ́n wá wí ní wọ́n àṣẹ́dù má yẹ́lẹ́kọ́lì fàtà min darihi.
وأشد ما يلقى الفتى من داره فقد الكرام والصحبة اللؤماء فقد الكرام وصحبة اللؤماء فقد الكرام وصحبة اللؤماء. Báàmì Sirul Maktoum àfẹ́ ẹlẹ́kọ̀ọ́ yìí jẹ́ kó máa yé wa wípé yìí kankan bẹ tí ẹni tá a fẹ́ fún ní tó wúwo tí ó bá ti ṣàfẹ́kù rẹ̀ nínú ayé kí ni wọ́n dẹ̀ fún yẹn máa lọ́wọ́. وأشد ما يلقى الفتى من داره. Bàbá wíyé àfẹ́ yìí ń bá mi sọ̀rọ̀ ó ní wípé yìí kankan bẹ ẹni tá a fẹ́ gbókè fún tó bá ilé ṣàfẹ́kù rẹ̀ nínú ayé rẹ̀ yóò dẹ̀ wálé. يلقى الفتى من داره. èyí kankan bẹ ẹni tá a bá gbé gbogbo àgbáńlá ayé fún tó bá ilé ṣàfẹ́kù rẹ̀ nínú ayé rẹ̀ yóò dògùn àdúgbò. يلقى الفتى من داره فقد الكرام وصحبة اللؤماء فقد الكرام وصحبة اللؤماء. Bàbá wíyé kò kí n ṣe wípé ẹsẹ̀ yín náà ló wúwo tó bá wọn ẹgbàgbé ẹsẹ̀ yín tí rí pọ̀ kọjá kẹ́ bára wájú kẹ́ là wọ́n. فقد الكرام. Báàmì Sirul Maktoum tí ìbá ṣe wípé nǹkan ẹyọkan tí bàbá wa tí Ọlọ́run ọba mi tó fún bàbá wa òṣì òye mi tí mo ṣàfẹ́kù rẹ̀ lọ́pọ̀ ọ̀pọ̀ àwọn àfa kíni wọn ẹyọkan náà ni o mo testify alukur'an testify definitely Ọlọ́run náà testify rẹ̀ wọ́n wọnú alukur'an ó ń wílẹ̀ àyè kan ó ní bàdà a'udhu billahi minash shaitani rajim ó ní yawma la yanfa'u malun wala banun illa man ata Allaha biqalbin salim. yawma la yanfa'u malun wala banun. bàbá mi ló ń lò owó ní wúlò lọ́jọ́ yẹn dúkìá ní wúlò mọ́tò ní wúlò gbogbo ẹ̀dákẹ́ gbogbo ta lẹ́lẹ́gẹ̀ yóò ní wúlò illa man ata Allaha biqalbin salim nǹkan yọ̀kan tí mo rí ni mo fi ní kí bàbá kú fẹ́ àkúnnù ẹ̀ lọ́la. fakidul kirami wa suhbatul lu'amai. ẹ lọ́la o ẹ lọ́la o ẹ lọ́la o abáwọn àfa tó pọ̀ ṣe àwọn àfa pọ̀ tá a bá wọn ṣe àwọn ni wọ́n jèrè wa àwọn ò jèrè wọn. fakidul kirami wa suhbatul lu'amai. baba Sirul Maktoum àníyàn yẹn tí baba kún fọyà kún tí wọ́n ní ló sún àwùyé tó sún baba àwùyé bára wájú tí wọ́n dẹ̀ kọjá wọn. fakidul kirami. mo wí kíní kan fún yín baba àwùyé lẹ́nu gbẹ́dẹ́ nígbà tẹ́mi àti ìjọ sọ̀rọ̀ mo ní mẹ́rin náà lọ́lọ́ nínú ayé mo ní ani ṣáyìrú mufiliku ṣáyìrú mutiliku ṣáyìrú ṣùwẹ́yìrú wọ ṣáyìrú ṣàrú. fakidul kirami. bẹ́ẹ̀ ṣe bí wọ́n ṣe wá mọ ní tóun náà àfa ọ̀kan bẹ tó jọ̀gá kò kí í ṣe wípé ẹ̀yin lẹ mọ̀ kọ́ tán ẹ gbàgbé àwọn yẹn mọ̀ ń tá pé ní daruriyatu shar'iyya wọ́n mọ̀ ń tá pé ní kọ́fíà tó nítumọ̀ wọ́n máa yí nìkẹ́ orin wọ́n máa dòre mi fasola sí dó nígbà tẹ́ dé ẹ kọjá wọn. fakidul kirami. kí n ká yọ kan tẹ́ ẹ rí géènì náà ni wípé ẹ jẹ́ ń jẹ́ ayé tán ṣé kí n jẹ́ ayé tán ẹ fẹ́ gbọ́ bàbá wúyé ẹ̀rẹ́ yẹn gidi bá tò ní. wa suhbatul lu'amai. tẹ́ bá rí mẹ́tọ̀ gbọ́ mi tẹ́ bá rí mẹ́tọ̀ tó gbádùn ẹ̀ débi ẹ lọ lóòótọ́ ẹ̀ débi ẹ lọ lóòótọ́ o ìrìn àjò yẹn yóò slow. fakidul kirami. torí wípé aláníyàn dáadáa sọ wọn lásìkò tá a wà yìí half update ni ó mọ fún yín kò ní fún yín ní good update ó ti wá ń dá fún yín bẹ́ẹ̀ ṣe wù yìí ẹ gbọ́ mélòó àwọn akọni tí wọ́n ti bẹ̀rẹ̀ orin ṣáájú yín àbí mélòó ẹni tá a ti rí pọ́n kọrin inú ayé àfa yìí tòun ti gbogbo orin tó mọ̀ ọkọ náà nígbà tẹ́ díẹ̀ làwọn wọn tó pápá o ọlọ́wọ́n bá ti máa wá dúró tẹ̀dá tó ti kún yín máa ṣe dákun gbọ́ orin ẹ̀yọ̀ kan tí mo fẹ́ kọ́ fún bàbá Sheikh Suleiman bàbá òsì òyẹmí ó mọ orin ọ̀hún bàbá Sirul Maktoum orin kan tí bàbá àwùyẹ kọ náà ni ẹ dákun àwọn tí a ń kún wa lọ láti fi lùlù yìí ẹ dákun ẹ jájọ wù wípé ọlọ́run máa sọ pé òun ò fẹ́ mi má àbá yìí ọlọ́run máa sọ pé òun ò fẹ́ mi má o kọ́ máa ráàyè máa kọ̀ mí sílẹ̀. ọlọ́run máa sọ pé òun ò fẹ́ mi má ọlọ́run máa sọ pé òun ò kún mi má ọlọ́run máa sọ pé òun ò fẹ́ mi má o kọ́ máa ráàyè máa kọ̀ mí sílẹ̀. ọlọ́run máa sọ pé òun ò fẹ́ mi má ọlọ́run máa sọ pé òun ò fẹ́ mi má ọlọ́run máa sọ pé òun ò fẹ́ mi má.
alifalaki 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 afawa ẹ̀yin èèyàn ẹ bá ń kẹ́ alifalaki afawa ẹ̀yin èèyàn ẹ kí ló jẹ́ aláṣà fún báyìí sìn. náà kí gbogbo wa kí ayọ̀ jòkó à ń lọ sí ọ̀dọ̀ àlùfáà wa ìràwọ̀ ànábì ẹwà orin ó ní tó bá jẹ́ ti ká akọrin ìràwọ̀ tó bá jẹ́ ti ká akọrin gbogbo olórin tí wọ́n bá ń fowó pè ó yẹ kó onítàn máa dúpẹ́ àìmọye bíríkìlà tó jẹ́ pé tẹ́ ẹ bá lọ sáìtì ẹ̀rí wọn tán lóhun tó dùn tán fi ń kọrin àìmọye mẹkáníìkì lọ́jà àìmọye ọlọ́kadà tó yẹ pé tí wọ́n bá ń gbọ́ ọ̀kadà wọn lọ bọ́ ṣe fún ẹ láyìn lọ́mọ wúrà Fatayi Yusufu Ọlátúnjí wakọrin Haruna Bísọ́lá wakọni Kálímù Kàyíbà wọ́n tún lè lòun Òṣùpá Sáyídì àbí ọ̀gá ńlá Pasuma ṣùgbọ́n ọmọ Ádámọ̀ ló ń dí wọn lọ́wọ́ o. àwíyé bó ṣe ń gbé ẹnì kùn bẹ́ẹ̀ náà ló ń gbé mi nínú ẹ sọ pé sẹ́sẹ̀ ń sẹ́lùsẹ̀ sẹ́lùsẹ̀.